tó bá jẹ́yìn ni o abẹ́nìkan tẹ́ ẹ mọ̀ rí tó ní Nigerian International Green Passport lọ́wọ́ tó dẹ̀ ti fi lọ sí orílẹ̀-èdè míì tẹ́ bá ríru ẹni bẹ́ẹ̀ tó bá dẹ̀ jẹ́yìn náà ni wọ́n máa kí yín kú oríire o ẹ kú àjàbọ̀ báwo lẹ ṣe ṣe torí pé bí èèyàn bá ní Nigerian passport ogun gidi ni kọ́ ló ń yà wá ya ogun ǹjẹ́ mọ̀ pé passport tá à ń dì mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó fẹ́ẹ́ lè jẹ́ pé òun ló yẹpẹrẹ jù láàrin gbogbo passport bẹ́ẹ̀ bá dé airport yẹn pápákọ̀ òfurufú àbí tí ẹ bá dé embassy níbi tó ti ń fún àwọn èèyàn ní visa pé kó wá sí ìlú míì àbí tẹ̀tí wá gba visa yín ẹ wá tiẹ̀ fẹ́ máa wọnú pápákọ̀ òfurufú pé bí ẹ máa wọ bàálù mi kí n máa lọ wọ́n á fẹ́ lé ní kẹ́lòmíì bọ́ gbogbo aṣọ ẹ̀ sí hòhò kí wọ́n bá máa wò bóyá kò gbóògùn olóró àbí kì í ṣiṣẹ́ gbájú ẹ̀ àwọn tó kù láti orílẹ̀-èdè míì wọ́n á dẹ̀ máa kọjá wọn ò ní dá wọn yẹn dúró ní àwọn orílẹ̀-èdè tó jẹ́ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ yìí náà ni o àti tó wà ní gúúsù ìwọ̀ oòrùn Áfíríkà ìyẹn West African countries wọn mà ní dá wọn dúró àmọ́ ṣé kí Nigerian passport wọn á ní kẹ́ ẹ dúró bolẹ̀ ń lọ ǹjẹ́ yìí tiẹ̀ mọ̀ pé nínú ọdún tá a wà yìí Nigerian passport òun ni ó jẹ́ passport tí wọn ò tiẹ̀ bu ọlá fún rárá nínú Henley Passport Index èyí tó ń túmọ̀ sí pé passport tó gbé bẹ́ẹ̀ bá mú un dání bẹ́ẹ̀ bá dórílẹ̀-èdè kan lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á fún yín ní visa ìyẹn visa on arrival àbí visa free bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ orílẹ̀-èdè Seychelles Mauritius àbí Ghana gan passport wọn máa ń lù ú lóǹtẹ̀ ni tí Nàìjíríà yìí kò rí bẹ́ẹ̀ o kí wàá gan-an ló ṣẹlẹ̀ ẹnìkan nínú àwọn tí wọ́n rìnrìn àjò sọ pé òun dé North Africa ìyẹn apá àríwá Áfíríkà wọ́n ní kó òun bọ́ aṣọ kó bọ́ ṣẹ́ẹ̀tì ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wo ara ẹ̀ bóyá kò gbọ́ oògùn olóró kó lójú ti òun wọn ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ fẹ́ni táwọn jọ lọ torí pé òun ní Nigerian passport ni àmọ́ o tá a bá bẹ̀rù wí ká bẹ̀ràn rí àwọn kọ́ṣáà náà ni wọ́n ti bà gbogbo bí wọ́n ṣe ń fojú ọmọ Nàìjíríà jẹ́ láwùjọ torí pé àwọn ló ń gbọ́ oògùn olóró àwọn ló ń ṣe scam àwọn ló ń ṣe yahoo àwọn ló ń ṣe oríṣiríṣi àwọn ọ̀wà tí ò dáa bọ́ bá wá ra àwọn èèyàn tó kù wọn a máa wò wọ́n pé ikán náà ni gbogbo wọn jàre bọ́mọ̀lú wọn ní ẹnìkan ní òun tiẹ̀ fẹ́ lọ kàwé nílùú ọba ń tò wọ́n ni ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tóun dé ẹ́mbásì lòun fóun visa wọ́n ní kóun padà lọ lókùn lọ tún ìlú òun ṣe ni kí wá gan làwọn olórí orílẹ̀-èdè Nàìjíríà kí ló ń ṣe sọ̀rọ̀ iná ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ wọn nísìn wọn a máa travel pẹ̀lú diplomatic passport wọn kì í dá wọn dúró wọn ń yẹ̀ wọ́n wò wọn ń ṣe nǹkan kan bóyá èyí ni ò yẹ kó mọ̀ pé ara orókun ara òradìyà àwọn ọmọ orílẹ̀-èdè yìí ṣá kí wàá la máa wá ṣe sí i o bẹ́ẹ̀ bá dórílẹ̀-èdè Rwanda àti Kenya ọ̀pọ̀lọpọ̀ wọn ló ń ṣe ìpàdé pẹ̀lú àwọn èèyàn jàǹkànjàǹkàn jákèjádò àwọn orílẹ̀-èdè míì láti jẹ́ káwọn ọmọ ìlú wọn kí wọ́n ní ààyè rẹpẹtẹ láti rìn kó dẹ̀ má dá wọn dúró kó má fojú burúkú wò wọ́n foreign policy Nàìjíríà kí wá ló ń ṣe sí ṣé wọ́n kàn ń jókòó jẹun ni àbẹ̀wò gan ló ń ṣe sí gan-an nǹkan kan wà o tá a lè ṣe gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè yìí tá a mọ̀ pé lọ́jọ́ kan àwa náà gba passport a fẹ́ travel àdẹ̀fẹ́ kọ́ máa wò wá gẹ́gẹ́ bí oníjìbìtì àbá pààyàn àbólè àbẹ́ni tí ó fẹ́ lọ bàlú onílùú jẹ́ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní pe ìpè lọ sọ́dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè wa tó wà níbòmíì káwọn náà ṣàyè rè bẹ́ẹ̀ rántí ohun tó ṣẹlẹ̀ ní Dubai tó ní kọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà má wá sí Dubai tó rọ́ lọ́nṣẹ́ ẹgbẹ́ òkùnkùn lọ́hùn tó ń jà pé ládàá bẹ́ẹ̀ rántí àwọn kan náà lọ sílùú ọba tó jẹ́ pé jìbìtì ló ń lu àwọn ẹni ẹlẹ́ni irú àwọn èèyàn báyìí ẹni káwọn náà hùwà dáadáa bẹ́ẹ̀ bá mọ̀ wọ́n bẹ́ẹ̀ yín náà bá dẹ̀ jẹ́ ọ̀kan lára àwọn tó ń wo irúfẹ́ ìwà tí ò dáa àbẹ̀mẹ̀ni tó ń ṣe bẹ́ẹ̀ ẹ dẹ́kun láti máa ṣe torí pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ tiẹ̀ fẹ́ nájú kó lọ sórílẹ̀-èdè míì kọ́ rí bí ìgbésí ayé ṣe rí ṣùgbọ́n gbogbo ojú tì ó ń dá wọn dúró lọ́tún lọ́sì kò ní í jẹ́ kó fẹ́ lè lọ wàhálà ò wá pọ̀ jù báyìí sẹ́ni tó jẹ́ pé lọ́jọ́ ayé ẹ̀ kò robi kò ṣe bí sẹ́nikẹ́ni rí àwọn tí wọ́n wájọ́ lórí wa lẹ́ka tó ní í ṣe pẹ̀lú foreign policy ìyẹn ìbáraẹniṣepọ̀ láàrin orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan káwọn náà ṣiṣẹ́ takuntakun wọ́n ṣáà ń gbọ́ fídíò míì tún là ń ṣe yìí
kó bá mọ̀ pọ̀rọ̀ Nigerian passport yìí ó ti kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ ojú tó fi ń wò wá ò dáa níjẹ́ ẹ mọ̀ pé bàbá fẹ́ lọ sí Dubai nìsín wọ́n ti ní kán ní $10,000 for 6 good months fún transit visa ìyẹn ni pé tó bá fẹ́ gba Dubai kọjá lọ sórílẹ̀-èdè míì wọ́n gbọ́dọ̀ rí $10,000 nínú àsùnwọ̀n báǹkì ẹ̀ fóṣù 6 ibo ni ká ti pàdé ẹ̀ bẹ́ẹ̀ bá mọ̀ọ́yàn tó ń ṣiṣẹ́ ní immigration ẹ pè wọ́n ṣàkíyèsí bẹ́ẹ̀ bá mọ̀ọ́yàn tó ń hùwà tí ò dáa tó ń bojú orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ lórílẹ̀-èdè míì ẹ pè ṣàkíyèsí kẹ́ ẹ jẹ́ ká mọ̀ pé níbòmí ìjọ orílẹ̀-èdè yìí lọ o bá a bá dẹ̀ tàbùkù bá a ju bá a ṣe ń ṣe ìlọ àwa náà la máa jìyà ẹ̀ ẹ jẹ́ á pèpè lọ sọ́dọ̀ àwọn tọ́rọ̀ kàn káwa náà ká hùwà tó dáa ẹ láìkì fídíò yìí ẹ share ẹ comment tó bá jẹ́ pé irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ sẹ́ni tẹ́ ẹ mọ̀ rí abẹ́yìn fúnra yín kí wàá lójú òwòye yín sí nǹkan tá a lè ṣe sí Dámilọ́lá Ayépọ́lá Ọlọ́runṣẹ́yẹ lórúkọ mi àwa láàmà wá o ẹ̀yin la ó máa bá ó dìgbà kan náà. Èwe ń jẹ́ èbò ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́ àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀ lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́ ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọ́lẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. ẹ máa pe 09150491169 OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣé mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣé appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ á kí. Dádì mi ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ á kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálẹ̀ yẹn wá, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lónìí ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin
supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan. gbogbo fámílì ẹ ṣé o. ẹ ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín lóúnjẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi